ṣeé ṣe kí ọ̀rọ̀ ipò ọba ìyẹn Soun ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sì túbọ̀ di fàǹfà sí o pẹ̀lú bí ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn High Court Ọ̀yọ́ State High Court tó wà ní ìlú Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ní ọmọọba Pasito Ghandi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí Soun tuntun kò gbọ́dọ̀ pe ara ẹ̀ ní Soun o bẹ́ẹ̀ ni wọ́n ní wọn kò gbọ́dọ̀ fi ọ̀pá àṣẹ lé lọ́wọ́ tí wọn kò sì gbọ́dọ̀ sa iyẹ̀ wúyè fún gẹ́gẹ́ bí Soun tuntun. Ẹ̀rọ rántí pé lọ́sẹ̀ tó kọjá ẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ó fẹ̀ǹtẹ̀lù pásítọ̀ Ghandi tó jẹ́ pásítọ̀ ìjọ the Redeemed Christian Church of God gẹ́gẹ́ bí Soun ìlú Ògbómọ̀ṣọ́ tuntun tó sì jẹ́ wípé nígbàkúgbà sí àsìkò yìí ni làwọn ọmọ bíi ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn kò tíì ní ọba láti ọdún 2021 tí Soun ìlú Ògbómọ̀ṣọ́ ọba Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ti wàjà ni wọ́n ti ń fojú sọ́nà pé ayẹyẹ ìwúyè pásítọ̀ Àfọlábí Ghandi yóò wáyé ṣùgbọ́n o ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti pàṣẹ wípé pásítọ̀ Ghandi kì í ṣe ọba Ògbómọ̀ṣọ́ o wọn kò gbọdọ̀ fún lọ́pàá àṣẹ wọn sì kò gbọdọ̀ ṣe ayẹyẹ ìwúyè kankan lánàá òde yìí ìní onídàájọ́ Kéhè Adédòkun ló máa gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí ọ̀kan lára àwọn ọmọ oyè tó du ipò Soun Ògbómọ̀ṣọ́ ìyẹn ọmọọba Mohammed Kabir Ọláoyè tó pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ọ̀nà tí wọ́n fi yan pásítọ̀ Ghandi gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ kò bá òfin mu àti pé ó pàtàkó ìlànà ìfọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́ ní báyìí o onídàájọ́ Kéhè Adédòkun ó ti pàṣẹ fún gómìnà Ṣèyí Mákindé kọmíṣánná tó rí fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn afọbajẹ àtàwọn gbajúmọ̀ olóyè ìlú Ògbómọ̀ṣọ́ pé wọn kò gbọdọ̀ fún pásítọ̀ Ghandi Ọláoyè ní ọ̀pá àṣẹ láti di Soun tuntun kódà àwọn láyẹyẹ ìwúyè kò gbọdọ̀ wáyé nítorí pé àwọn sì fẹ́ gbé ẹjọ́ náà lọ́wọ́ tí onídàájọ́ Adédòkun sì sún ọjọ́ ìgbẹ́jọ́ sí ọjọ́ 12 oṣù kẹsàn-án tá a wà yìí ti ṣe ọjọ́ Tuesday ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí.